láyé mi ò lè bá yín mú Sunday Igboho, mi ì dẹ̀ lè sọ fún kó má wọlé bàbá ẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ọmọ Yorùbá eléyìí ó gbẹnu tán. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, Yorùbá ní nígbà míì ibi téèyàn bá fojú sí ọ̀nà máa ń gbabẹ̀. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí under fídíò yìí wípé freedom for Chief Sunday Igboho. Chief Sunday Igboho is not a criminal. Igboho is different from Nnamdi Kanu. Nnamdi Kanu is not Chief Sunday Igboho. Chief Sunday Igboho is not Nnamdi Kanu. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá a kọ síbẹ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ máa tag àwọn international communities nítorí wípé àwọn kan ti gbé wàhálà kan dìde nígbà tí wọ́n ti rí pé a fẹ́ bẹ̀rẹ̀ rally láìpẹ́ yìí tí wọ́n dẹ̀ mọ̀ wípé Yorùbá ti lọ tán. Àwọn mọ́kàndínlọ́gbọ̀n wọ́n gbéra wọn lọ bá bàbá Tinubu allegedly àwọn àgbààgbà wa tó máa ń fìdí wa tí wọ́n súnmọ́ Aso Rock bí Ṣọ̀ún. Ọ̀dọ̀ wọn la tún ti gbọ́ eléyìí. Tẹ́bádẹ́ wò ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Mo ti gbọ́rọ̀ ẹ̀ láti bí 5 days. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run máa jẹ́rìí agbára ìbùkún ńkọ́ ọ̀rọ̀ yẹn lu síta lánàá. Tó wá jẹ́ kí gbogbo ayé rí wípé àfikún kí ilẹ̀ Yorùbá pín. Kí nìkan tá à ń sọ nípa nǹkan méjì péré ni mo fẹ́ wá sọ aláàkọ́ òun ní ti àwọn mọ́kàndínlọ́gbọ̀n táwọn northern elders tí wọ́n rán lọ bá bàbá Tinubu wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí bàbá Tinubu mọ̀ pé ó kan dandan ó kan gbọ̀ngbọ̀n láti lè rí dájú wípé olóyè Sunday Igboho wọn ò ní freedom mọ́ pé nítorí pé Nnamdi Kanu ò lè wà lẹ́wọ̀n kí Chief Sunday Igboho wà ní freedom world. Ọmọ Yorùbá ẹ kọ́kọ́ bá wa wò ná kódà ohun tí bàbá Tinubu ṣe mi ò rò nílé ayé yìí pé wọ́n lè ṣerú ẹ̀. Tẹ́ bá rántí mo sọ fún yín nígbà kan mo ní àwọn kan kóra wọn lọ sí United Nations tí mo nẹ́ni tó jẹ́ Secretary General United Nations ó ń lé ogbó wọn dànù bí ajá. Àṣírí ti tú o. Àṣé àwọn tá a fọkàn sí gan lọ́lọ́, àṣé àwọn tí wọ́n tiẹ̀ lọ gan wọn ò fi mọ níbẹ̀. Kábíyèsí Elédùmarè. Wọ́n ní àwọn mọ́kàndínlọ́gbọ̀n wọ́n gbéra wọn lọ bá bàbá Tinubu kí bàbá ọmọ yìí máa fọṣẹ yíyí o ní fẹ́ẹ̀ ṣe ti yín o torí pé bọ̀bọ́ yìí ẹni láti mu ó ń da ìlú ẹgbẹ́ sí lóòótọ́ ṣé àdàlú ní Chief Sunday Igboho. Ọmọ Yorùbá ẹ bá wa dáhùn béèrè sí comment section nítorí pé gbogbo ọwọ́ ni mo fi ń sọ̀yà fún yín wípé ó níbi tí fídíò yìí lọ mi ìdédé wá ṣe fídíò yìí ó níbi tó ń lọ. Ó ní àwọn diplomatic movement kan tí fídíò yìí fẹ́ tẹ̀lé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní kọ gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ní dáadáa gbogbo ohun tó bí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí tẹ́ mọ̀ ẹ bá wa give account ẹ̀ sí comment section. Ẹ̀yin tẹ́ bá mọ̀ nǹkan pọ̀ dáadáa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa torí pé kí ni Chief Sunday Igboho must not run out of freedom. Nǹkan tí wọ́n ń gbilẹ̀ yìí kò gbọdọ̀ wá sí ìmúṣẹ. Àwọn Fúlàní ti ṣe kínní ìsìn láti following month tí bàbá Tinubu gba ipò ààrẹ president Nàìjíríà ni wọ́n ti ń bọ̀ tí gbogbo ayé a ò gbọ́ gbogbo tí mo sọ yìí náà allegedly because kò ṣojú mi wọ́n ní I'm reporting it which I believe to be true. Àwọn mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n rán lọ Kábíyèsí Elédùmarè. A gbọ́ pé bàbá Tinubu tutọ́ sókè wọ́n fojú gbà kò wá ṣe yẹn nìkan o wọ́n work gbogbo out of Aso Rock not out of his office o out of the Aso Rock premises. Ó ní ohun tó bá dé o kí ló bá dé ohun tó bá dé o ní wípé wọ́n ṣe mọ̀ kí bàbá Tinubu wọ́n kórìíra kéèyàn máa jẹ gàba lé wọn tàbí kéèyàn máa ṣe bẹ ní pé tí ó bá sí èmi kò sí wọ. Ẹ̀yin tẹ́ bá study bàbá Tinubu dáadáa ẹ mọ̀ pé he is always an independent person. Gbogbo nǹkan kíkan tó bá fẹ́ ṣe ó máa ń nígbàgbọ́ lórí páwọn lè ṣe láìsí anybody. Òun ló dífá fún ìyà tí bàbá Tinubu fi ń jẹ àwọn northern Nigeria nísìnyí tó jẹ́ wípé bàbá Tinubu báyé wọn ó dismantle wọn pátápátá débi wípé àwọn northern elders wọn ò lè dá produce president lásìkò tá a wà yìí tí ó bá ti support the south and west.
torí pé gbogbo àwọn tí náà tí wọ́n lọ so mọ́ọ̀dì bàbá Tinubu ti fọ́ everybody padà sí region yẹn, both south south, both north south. Ó ṣàlọ bẹ́ẹ̀. Nísìn la máa wá mọ ẹ̀yà tó pọ̀ jù, nísìn la máa mẹni tí ó lẹ́nu Nàìjíríà. Bàbá Tinubu, ẹ má gbàgbé o, tí n bá jáde wá sọ nǹkan tó dáa tẹ́ ṣe, kò túmọ̀ sí pé àwa ti gbé Yorùbá nation tẹ̀lé APC o, láyéláyé a ò ní ṣe. That's the last thing I will ever do. That is what I will never do. Mo wà lára àwọn last man standing Yorùbá nation. Ibi tí bàbá mi Ọláyọmí Kóìkì, my greatest mentor, the whitest lion of our time, ibi tó bá dúró sí ni mo dúró sí. Ibi tí bàbá mi General Commander Field Marshal Ọmọjọmọlọ, General Actor Arole Odùduwà Ọ̀rìnkìlẹ́mí títí aláàánú adúláwọ̀, aláàánú ọmọ Yorùbá, olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mọ rí nǹkan fìrí, tábà rìnrìn ká ní àrírin, ẹmu ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́. Alongside eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀ bàbá wa, bàbá dáadáa, emeritus, merited, intelligent, distinguished, loyal, honest, integrity, depend leader, Professor Adébánjí Akíntóyè Stephen. Àwọn bàbá yìí wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ jẹ́ ká fi àbòsí sẹ́gbẹ́ kan. Ilé lẹ́dìyẹ ò tí níyì. Gbogbo wa la gbọ́ nǹkan táwọn Haúsá sọ lẹ́nujọ́ mẹ́ta yìí, tí wọ́n fi èpè ránṣẹ́ sáwọn ọmọ Yorùbá, tí wọ́n ní tó bá jẹ́ àwọn làwọn níwé èèyàn tá a ní, which is Sunday Igboho, ìyà tó ń jẹ àwọn yóò ní máa jẹ àwọn. Ìyà tó ń jẹ àwọn táwọn ò ní any option yìí kò ní máa jẹ àwọn. Pé àwa ọmọ Yorùbá ta tún wá níwo lóyè, kódà kò ń ṣe bàbá Tinubu nìkan ló yarí pé ṣẹ́ ẹ ò gbọ́dọ̀ fọ́ ọkàn olóyè. Àwọn tó jẹ́ indigene ilẹ̀ Haúsá tó ń pè ní Kanuri and others, wọ́n yarí, wọ́n ní láéláé olóyè Sunday Igboho yàtọ̀ sí Nnamdi Kanu. Èmi ò kí ṣọ̀tá ọmọ Ìgbò, ọmọ Yorùbá ni mí, ọ̀tá ìran Yorùbá ọ̀tá mi ni. Fúlàní ọ̀tá ìran Yorùbá ni. As a matter of fact, ọ̀tá gbogbo Nàìjíríà ni Fúlàní, because they are never part of us. But àwọn ló wọlé sí tí wọ́n pa wá. Ẹ rí pé àyè gba kápá wọn, ó ń kọ́lé gùnú. Kẹ má bínú ní ìgùnnúkó o. Àyè gba àwọn olórí burúkú tí wọ́n pera wọn ní Fúlàní. Àwọn mọ́kàndínlọ́gbọ̀n wọ́n dẹ̀ lọ bá bàbá Tinubu pé ṣẹ́ ó gbọ́dọ̀ mú wọn. Bàbá Tinubu wá gbé wọn sáwọn condition kan. Mo sọ fún yín, mo ní bàbá Tinubu, orí bàbá yẹn ó pé bí aago, ṣùgbọ́n ọ̀nà tọ́kọ̀ ń lo orí pípé wọn yẹn, ọgbọ́n tí wọ́n ní, ìmọ̀ tí wọ́n ní, òye tí wọ́n ní, ibi tí wọ́n ń lò sí ló kàn ń dùn èmi. Báwo ni ò bá ṣe dáa kó jẹ́ ilẹ̀ Yorùbá, ẹ wá dúró àwọn nǹkan tí bàbá Tinubu ti gbé dìde lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ wá àzùmí kó jẹ́ pé àgbàlẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe, á ti fùnà, á ti yọ jáde. Kò ṣe pé bẹ́ẹ̀ náà ni bàbá yẹn náà ya èèyàn burúkú tó tí wọ́n ṣe kankan. Foundation Nàìjíríà òun ló máa ń swallow progress. Kódà kó má ṣe progress lórí ilẹ̀ Nàìjíríà, kó lọ ṣoríire wá láti ìta tó bá gbé wá sí Nàìjíríà, Nigerian soil will swallow it. That is how Nigeria is designed to work. Now, bàbá Tinubu, àwa gbọ́ pé wọ́n fọ́, kẹ má gbàgbé pa fẹ́ ṣe rally o, ẹ support ọmọ yìí Masbi TV o, ẹ fún mi support, ẹ dúró tì mí. Now, àwa gbọ́ pé bàbá Tinubu wọ́n fún àwọn ọmọ olórí burúkú mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n wá sí Aso Rock, wọ́n fún wọn láwọn condition kan. Ẹ kò bá mi gẹ́ẹ̀sì nǹkan tó lè jẹ́ condition yẹn. Mo wo comment section o, okay. Bàbá mi Prince Albert ara òun kọ́. Bàbá mi Olúṣọlá, nǹkan tẹ́ kọ yẹn náà ó súnmọ́ ṣùgbọ́n òun kọ́.
kí lẹ rò pé condition wo lẹ rò kí bàbá Tinubu ó lè fún àwọn tó ní dandan ó kọ dandan tipátipá káwọn mú olóyè Sunday Igboho? Mo ń wo comment section o, mo ń check lórí fóònù, mo ń wo comment section. Kí n tún fi ìṣẹ́jú kan sílẹ̀ sí tábà tí wàá rẹ́ni gbà right then a máa sọ jáde. Ẹ máa fi pín fídíò yìí, ẹ máa pín, ẹ máa bú, ẹ máa bú, ẹ máa bú, ẹ máa bú, ẹ máa bú kó máa lọ fáà. Bẹ́ẹ̀ ni ẹni tó bá get ẹ̀ right gan ó possible kí n kàn fún ní nǹkan kékeré kan. Mo ń wo comment section o, gbogbo àwọn comment tí mo ṣe ń rí mi tí rí ètò right níbẹ̀ yóò dáa. Mo máa ń sọ fáwọn èèyàn pé àkàndá ni olúwa mi olóyè Sunday Igboho. Wọ́n á ní àwèrè ó fẹ́ sọ̀gbòho lọ́lọ́run, ó fẹ́ ṣe kinní kan ó fẹ́ ṣe gbá, kò rí bẹ́ẹ̀. Wọ́n bá pẹ̀lú òmẹni tó ń jẹ́ Igboho ni iná ń jó gírí òòṣà. Ẹni tó máa jókòó tẹ̀rù ara ẹ̀gbọ́n máa bà á, ẹni tó máa wà nílé tá dẹ̀ máa fi ara ọjà lọ́kàn balẹ̀ tọkàn ara ọjà sì máa balẹ̀ bí ìpele ló wà. Ẹni tó máa wà nílé tó máa fi ara ẹni tó wà lódò á máa fi lọ́kàn balẹ̀ tí mímì kan ò sì ní mi ẹni yẹn. Kábíyèsí Elédùmarè. Ẹni tó máa wà nílùú Jámánì tó máa sọ̀rọ̀ síta tí gbogbo Fúlàní á máa sáré àsáwọ gọ́tà àsápajúdé. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀, àwọn èèyàn kan wà tọ́lọ́run máa ń dá bẹ́ẹ̀. Kó tó di pé mo sọ condition yẹn, ẹ jẹ́ sáré dé ẹ̀ka ìpolówó ọjà ká bá dé ká wá fèsì squarely. Aula Bitati ẹkùn tí kò láàgbà pẹ̀lú àwọn ìrìn tó ní sóòjù ìyẹn kidney stone tó bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ sì jádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Aula Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ẹnìkan ti gbà ìṣòro ara yóò kó ọjọ́ náà gbà bẹ́ẹ̀ bọ̀ ìbọ̀ ó ti láti wáyé gbò iná láti rà àbí tẹ́ ẹ bá fẹ́ wọ ní tẹ̀lú sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033191355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí ìlú ẹ̀jẹ̀ lọ́wọ́ Aula Bitati gbẹ̀lúra kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. Aula Bitati ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì. Ìwọ tí kan ọmọkùnrin yẹn bá kéré tó fẹ́ kó tóbi size tó fẹ́ naturally tí ò lè ní any side effect ẹ pé Aula Bitati. Tàbí ìwọ tó jẹ́ pé òkè lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tó bá sì tèyí kan tèyí márùn-ún tó bẹ̀ wà á ti da tọwọ́ ẹ lẹ̀. Àwọn ìyá wa ò fẹ́ bẹ́ẹ̀ nǹkan burúkú ni. Ẹ pé Aula Bitati. Ìwọ tó fẹ́ àdúndùn tó confam tó fẹ́ pẹ́ lórí ẹ̀, ìwọ tó bá ní kidney problem, liver problem, arthritis, cancer, ulcer, any type of àrùn tó lè máa bá ẹ jà tó dẹ̀ mọ̀ pé tọ́lọ́run bá dá sí ó wà curable, ẹ pé Aula Bitati. Mo lè fọwọ́ wọn sọ̀yà. Mo ti rí ẹni tó ní kidney problem tí wọ́n ti condemn ẹ̀ tí wọ́n ló máa ṣe transplant ni tó jẹ́ pé owó tó máa fi gbé àbúrò ẹ̀ wọ UK ló ń wá, bí àbúrò àbẹ́ ẹ̀gbọ́n mi ló ń wá. Ó tó di pé ó rí advert yìí, mo fi Ọlọ́run búra fún ẹni tí mò ń sọ èdè living testimony ni audio tó sẹ́ni sí ní wà lọ́wọ́ mi. Wọ́n fi dúpẹ́, wọ́n ṣàdúrà ọ̀fẹ́ ṣépè. Nísìnyí báyìí ọmọ wọn tí nǹkan yẹn ṣe ó ti ń jẹ́ nǹkan tó wù kò lọ fún check up mọ́, kò ṣe anything mọ́, mélòó la fẹ́ kà. Now back to matter. Mo ní condition wo lẹ rò pé Tinubu lè fáwọn Fúlàní? Bàbá ní táwọn bá máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín táwọn ò ní tọ́ yín, àwọn ò rí ẹni tó bá ṣẹ̀ níjọba àwọn máa bá wí. Ẹni tí ẹ̀dẹ̀ ń pariwo látijọ́ yìí àwọn ò tí ì rẹ́ṣẹ̀ kankan tó ṣẹ̀ o. Wọ́n ní bóyá tó bá wá lè mú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wá, tí wọ́n bá lè mú any video evidence wá, even gan audio kò ní wá accepting pé fídíò nìkan làwọn máa gbà. Tí fídíò bá dẹ̀ jẹ́ AI gbogbo wa náà máa mọ̀ pé kẹ́ lọ mú wá. Wọ́n ní látìgbà tí Chief Sunday Igboho ti ń ṣe rally
àwọn ò tí ì rí kí wọ́n gbébọn dání, àwọn ò tí ì rí kí wọ́n gbé àdá dání, àwọn ò tí ì rí kí wọ́n gbé sísọ́ọ̀sì dání, àwọn bíléèdì tó kéré jù àwọn ò tí ì rí lọ́wọ́ wọn. Kò dẹ̀ sẹ́nìbọdì tó ti jáde pé lásìkò tí Chief Sunday Igboho ń ṣe rálì lọ́ pa òun, tàbí nígbà tó ń ṣe mẹ́gà rálì Chief Sunday Igboho gbébọn ó yìn fóun kìnìkan. Wọ́n ní ẹnu ṣèbí lára nǹkan tórílẹ̀-èdè Benin ṣe fi wọ́n lẹ̀ nìyẹn. Ìgbà tí wọ́n pe no, this man is a real person, this is not a terrorist, this is not Adalu. Ẹ mọ̀, even gan ẹ lè fi ọ̀rọ̀ Benin ẹ lè kọ sí comment section pé ṣé wọ́n rí kọ́ lè mọ̀ pé olóyè Sunday Igboho ló ti jàgídíjàgan, òun ni Benin Republic ṣe ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi wọ́n pamọ́ kó tó wá di pé wọ́n fi wọ́n sílẹ̀. Can you imagine ẹni tó bá jẹ́ pé èèyàn burúkú ni, ìjọba Benin kì í bo nǹkan burúkú. Mo fẹ́ lè sọ pé nínú àwọn ìlú tí mo ti lọ, country tí mo ti lọ tàbí tí mo ti gbọ́ nípa ẹ̀, Benin Republic nìkan ló ń tẹ̀lé òfin wọn tó in toto látìgbà tí Talon ti wọlé. Talon is the best president of Africa. Tá bá yọ Ibrahim Traoré kúrò ní democracy president, Talon ni. Tá bá wá wo a military head of state, Ibrahim Talon ni. Now ẹ ká fi gbìyànjú ẹgbẹ́ kan, condition tí bàbá Tinubu wá fún wọn ni ìyẹn aláwọ̀kọ́. Condition kejì tí bàbá Tinubu fẹ́ fún wọn, ṣé kí n sọ àbí kí n má sọ mọ́, àbí ṣe tún máa guess, gbogbo yẹn lè guess right. Kó tó di pé mo sọ ìkejì, ọmọ Yorùbá ẹ support mi. Kí ni ìdí fẹ́ máa bọ́ sí ìtìjú àbí embarrassment or so? Ẹ jọ̀ọ́ ẹ support Masbi TV. Mo understand pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti balẹ̀ jẹ́, mi ò fẹ́ jẹ́ kẹ́ dá Masbi lóhùn tàbí kẹ́ fún support. Ó yẹ kẹ́ mọ̀ pé Masbi TV yàtọ̀. Ẹ lọ wo gbogbo orúkọ àwọn tí wọ́n ń dá látìgbà tí wọ́n ti sọ pé àwọn èèyàn ń jalè, wọ́n ń gbowó, wọ́n ń gbá àwọn èèyàn, wọ́n ń ṣe bá wọn ṣàwò, wọn ì tí ì dárúkọ Masbi ní anywhere bẹ́ẹ̀. Ẹni tó bá dẹ̀ ni mo gbowó lọ́wọ́ òun, bóyá òun fún mi lówó kan àbí nǹkan kan, ó kó ìsìtì ẹ̀ jáde pé ìsìtì tó fi gbá mi lélẹ̀, I don't do it. Wọ́n máa mú kò ní Masbi TV, tẹ́ bá wò dáadáa, èmi àtàwọn tíìmù mi ni gbogbo everybody mú àjọ ń ṣe normal. No friend, no enemy. That's Masbi for me. But mo láwọn bàbá tó pọ̀ torí mi lẹ́gbẹ́ mi ṣe, ẹni tó bá kéré sí mi mo ní mentor, ẹni tí mo bá jùlọ ẹni tí mo mọ̀ pé lè tí bá ṣùgbọ́n màá rọ́gbọ́n kọ́ lára ẹ̀. Masbi TV ò kí ń fi àsìkò ṣòfò, ẹni tí mi bá ní rọ́gbọ́n kọ́ lára ẹ̀ tàbí kí n rí kankan dì mú, ẹ má fi má ti ya tí o lò, kò ń ṣe owó, kò ń ṣe property àbí ìwé ẹ̀tọ́, ẹni tí no, ẹni tí mo lè kọ́ nǹkan tó máa wúlò fún ilẹ̀ Yorùbá lára ẹ̀ ni mo máa ń súnmọ́. Òun lẹ fi rí wípé Chief Sunday Igboho àti Ọba Tope wọ́n mú mi bí ọmọ, débi pé àfiwájẹ ẹni tó yọ ń ya every day, tájọ ń wà every seconds. Now bàbá Tinubu ní alákọ̀ọ́kọ́ ni pé ẹ máa lọ mú evidence wá. Lẹ́yìn tẹ́ bá tún wá mú evidence yẹn dé, ká tó lè kí a tó lè wá gbé yẹ̀wò, gbé ọ̀rọ̀ tẹ́ sọ yẹ̀wò. Ní báyìí gbogbo tẹ́ ń sọ ó ń wọlé ó ń jáde ni fún ta gbọ́ tí wọ́n ní wọ́n sọ nìyẹn. Condition ẹlẹ́kejì ni wípé gbogbo àwọn ọmọ yín tó ń pààyàn nílẹ̀ Yorùbá, tó ń pààyàn nílẹ̀ Haúsá, tó ń pààyàn nílẹ̀ Ìgbò, ẹ produce gbogbo pátápátá. Then anybody tẹ́ bá ní kí n gbà ẹ̀ máa mú. Àwọn ọmọ yín tí wọ́n gbẹ́ kòtò land, tí wọ́n dẹ̀ kó àwọn èèyàn síbẹ̀, tó dẹ̀ fìbọn fọ́ orí gbogbo àwọn ẹni yẹn, tó dẹ̀ pa wọ́n ní ìfọ́nà ìfọ́ṣù, tó dẹ̀ gbogbo wọn mọ́lẹ̀, ẹ lọ kó wọn wá. Mo wà shocked nígbà tí mo gbọ́ rẹ̀. Mo sọ I was not there, allegedly. Àwọn tí wọ́n dẹ̀ sọ wọn fún wa ní fake. Gbogbo àwọn náà dẹ̀ láti rí àwọn fídíò kan tí mo sọ yìí. Ó ní fídíò àwọn ọmọ yín kan náà tí àwọn tún rí, níbi táwọn ọmọ yín tí wọ́n ti lóòdù àwọn èèyàn sínú márúwá àkàwọn kẹ̀kẹ́ nàfẹ̀ tí ó kì ní ẹ̀yìn yẹn tó máa fi ń kó ẹrù, tí wọ́n ti so àwọn èèyàn lọ́wọ́ lẹ́sẹ̀ tó kó wọn síbẹ̀, tó dẹ̀ ń wọ́ wọn bọ́lẹ̀, wọ́n dẹ̀ ń fi ìbọn fọ́ orí wọn, wọ́n dẹ̀ ń jú wọn sínú kànga. Ẹ̀kẹ́ lọ máwọn yẹn náà wà. Àwọn tó ń pa àwọn èèyàn lókè Ògùn, Igbó Ọrà nǹkan tó jẹ́ àwọn ọmọ yín,
tó wà fully armed ẹ lọ kó wọn wá. Wọ́n níbi tó ti fẹ́ máa bí kéèyàn fẹ́ máa dọ́gbọ́n máa wọ́n ní bàbá bóyá Ògbóyè ta kábíyèsí Elédùmarè wọ́n lẹ̀ sí ìpọ̀ ó yá gbogbo yín ìta ẹ̀sọ́ àwọn wèrè tí wọ́n sí ìta lọ́hùn kọ́ má dúró ní pẹ́mísà sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ má jẹ́ kí wọ́n wọlé mọ́ tí bá ní kẹjẹ́ kọ́ wọlé Ọlọ́run ló ń jà fún yàn káyọ̀ ìmájì tábàdẹ̀ wo lọ òwúbọ̀ náà lóòótọ́ tábà tọ́ra wa ṣádà lórí ní Chief Sunday Igboho ṣé afẹ̀míṣòfò ní Chief Sunday Igboho ṣéyàn burúkú ni bàbá Akíntóyè ni ṣé bàbá Tinubu náà mọ bàbá Akíntóyè bí owó wọn mọra wọn kó tó di pé gbogbo ẹ̀ débi tó dé bàbá Akíntóyè wà nínú àwọn tí Tinubu máa ń gba àmọ̀ràn lọ́wọ́ ẹ̀ nígbà kan on political issue torí pé gbogbo ayé lórí nígbà yẹn pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n nífẹ̀ẹ́ Yorùbá nígbà yẹn kódà wọ́n fẹ́ jẹ́ kí Yorùbá dá dúró wọn fi gbò gbogbo tó wà lọ́kàn wọn gbà yẹn ni pé kí Yorùbá dá dúró kí a gba òmìnira ká má pa kúbẹ́kúbẹ́ lábẹ́ ẹnìkankan mọ́ wọ́n sọ débi pé àwọn ò ní gbàgbọ́ nínú wọn Nàìjíríà pé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá sọ pé irọ́ ni ṣé wọ́n parọ́ èní Thursday ọ̀la Friday nsìn lọ́la tá a fẹ́ mú ìtílẹ̀ bá mọ wọ́n ń gbé Muhammad Zainab wọ́n ń gbé lọ sí Sharia court níbi tó ti máa dájọ́ pé kọ́ lọ bẹ́ orí ẹ̀ pé torí pé ó kúrò nínú Islam ó bọ́ sínú Christianity ṣe rí pé ó ti tó àsìkò táwa ọmọ Yorùbá tá máa fura àwọn pípù yìí mo sọ fún yín Islam religion is a good religion but the people representing it in Nigeria àwọn gangan ni terrorists àwọn gangan ni afẹ̀míṣòfò àwọn ló ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò ọmọ Yorùbá tí ó bá fẹ́ kú sóko ẹrú lásìkò táwa yìí ó gbọ́dọ̀ gbé ẹ̀sìn kúrò lórí kó gbé séjìká ní kó gbélẹ̀ o no you are entitled to your opinion you have the right to make any decision of your choice provided if you are ready to be responsible for it for any of your acts gbogbo ìṣe tó bá ṣe kó mọ̀ pé ìwọ ló fẹ́ padà jẹ̀yà ẹ̀ tó bá padà yíwọ́ ọmọ Yorùbá ṣé àdàlúrú ni olóyè Sunday Igboho gbogbo àná la gbọ́ nǹkan tí bàbá mi dáadáa olóyè Sunday Igboho tí wọ́n sọ lánàá wọ́n ti rẹ́ Nàjàtù Bala Muhammad ó wà nínú àwọn mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n rán lọ òun nìkan là ń gbórúkọ ẹ̀ níta they are 29 in number tí wọ́n lọ mọ́kàndínlọ́gbọ̀n tí n bá ṣe mistake ó wà nínú àwọn tí wọ́n lù workout tí wọ́n lé jáde out of Aso Rock ìbínú ẹ̀ àwa gbọ́ pé ìbínú ẹ̀ ló fi wá lọ sọ̀rọ̀ sí pépà torí kò kọ́kọ́ sọ̀rọ̀ sí pépà tẹ́lẹ̀ torí pé gbogbo wọn rí pé bàbá Tinubu náà mọ̀ wípé Chief Sunday Igboho tó ní káwọn mú àwọn lọ́fẹ̀ẹ́ fi sínú ìgbèkùn bàbá Tinubu mọ̀ ṣe mọ̀ pé bàbá Tinubu wọ́n gbọ́n nínú wọn gbọ́n níta wọ́n mọ̀ pé àwọn tí wọ́n ní káwọn mú yìí àwọn tó jẹ́ wípé nígbà táwọn bá mú wọn tó bá bẹ̀rẹ̀ sí ní bá wọn fa wàhálà tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa pààyàn sóríṣiríṣi nílẹ̀ Yorùbá ó máa easy fún wọn as a matter of fact Chief Sunday Igboho single-handedly àwọn ni wọ́n stop agenda Fúlàní báyìí ẹ sọ fún mi ta ni wọ́n fẹ́ gbórúkọ tí Fúlàní máa sá ṣé ààrẹ Gani Adams ni no ṣé Ṣàràfin ni no ṣé Ọ̀nìrìṣà ni no ṣé Ìwé Adó ni no Ṣàlàkè ni no Ṣàwùjalẹ̀ ni no gbogbo àwọn báyìí àwọn Fúlàní ò bẹ̀rù wọn kò tí pé bí akórí wọn jọ ń ṣe àbí anything they don't just even have regard for them not to talk of being scared because there's a lot of strong difference between respect and fear
Respect is the positive, while the fear is the negative, the other side of respect. Téèyàn bá ń pọ́nyàn lé, bàbá kẹ́ ẹ pẹ́ o, kíní kan àpọ́nlé nìyẹn. Ó yàtọ̀ sí ìbẹ̀rù, ó yàtọ̀ sí bẹ̀rù bojo, ìbẹ̀rù tún pé oríṣiríṣi. Ìbẹ̀rù táwọn Fúlàní ní fún Nàìjíríà òun ni the highest ìbẹ̀rù. Ẹ jẹ́ n play nǹkan kan fún yín kí ẹ lè mọ̀ pé òótọ́ ni mò ń sọ. Ṣé ẹ gbọ́? Ẹni ìbòrí bọ̀ á bọ̀. Ọ̀pá pa ọmọ ọ̀gbọ́n. Ẹni ìbòrí bọ̀ á bọ̀. Nígbà gbogbo ọjọ́ ní ìlú ọ̀yà ló dùn jáde. Kò sí nǹkan kan, òtútù wọn mú mi pẹ̀lú. Ọdún tí mo ọwọ́ àwọn ọmọ òwúrọ̀ yìí lọ. Láti jẹ́ kí láti bí ìlú ẹ̀ rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho dúró ṣe jù báyìí. Níjọ́ náà mo sùn ní ọ̀rọ̀ oṣù. Ẹ nọ níbẹ̀ olùsọ. Olòṣì ṣé ẹ gbọ́? Wọn bí ìyá ọmọ náà, ó yẹ farabalẹ̀ gbọ́. Ọ̀pá pa ọmọ ọ̀gbọ́n. Ẹni ìbòrí bọ̀ á bọ̀. Nígbà gbogbo Sunday Igboho ọ̀yà ló dùn jáde. Ṣé ẹ gbọ́? Kò sí nǹkan kan, Ó máa pọ̀ ní tìrí. Oríṣiríṣi ní Ọdún tí mo ìwòsàn. ọwọ́ àwọn ọmọ òwúrọ̀ yìí lọ. láti jẹ́ kí láti bí ìlú ẹ̀ rí. Ó jẹ́wọ́ Níjọ́ normal tí mo normal. gbọ́ pé Sunday Igboho dúró ṣe jù báyìí. Mi ò lè sùn. Níjọ́ náà mo sùn ní ọ̀rọ̀ oṣù. Oorun kẹ̀, no sleep for the weekend. So ẹ ti wo ṣe ń dún, eléyìí ò ń ṣe fintech, ó ti gbogbo wọn mọ̀ ni. Ẹ má gbàgbé kí n tó tún bọ́ sí ìpele kẹta, ọmọ Yorùbá ẹ support Masbi TV. Our rally is around the corner. Àṣeyìí la máa ṣe lágbára Ọlọ́run. Ẹ support Masbi TV. 02141687004 02141687004 02141687004 GTB Williams Olúwatósìn ìdáhùn máa rí lórí ẹ̀. Fẹ́yìn tí a bá fẹ́ send the receipt tàbí ẹ̀dùn kan tí fẹ́ bá wa sọ tàbí we are open for any advert, which is +229 57 74 79 70 +229 57 74 79 70. Nọ́mbà tí mo ń lò lọ́wọ́ bí mo ṣe wà ní Nàìjíríà báyìí, nọ́mbà tí mo ń lò lọ́wọ́ is +234 8176 03 4216 081 76 03 4216. WhatsApp only ni o, bẹ́ẹ̀ pé kò ní lọ. Alákọ̀ọ́kọ́ yẹn kẹ́ má gbàgbé o, +229 57 74 79 70. WhatsApp only. Olúwa gbọ́ àpò nígbọ̀dà rẹ̀.